Ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ kí n fún wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí. Kẹ́ ẹ lọ dán wò. Ọlọ́run, gbogbo iṣẹ́ tá a bá ń ṣe, àṣejèrè ni ojú ọ máa jẹ́. Ẹlòmíín bẹ tó yẹ pé tó bá ti gbá owó mú báyìí, bí ọ̀nà tán omi ò ní wọlé. Tó bá ti gba owó mú kò ní lè tọ́ka pé kókó ohun tó ń fowó ṣe nì. Yìí ń kọ́ ní sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí. Ọ̀gbọ́ ẹsẹ̀ àṣá àwòdì méjèèjì, ẹsẹ̀ rẹ̀ méjèèjì tọ́jú ẹ̀. Ewé ẹ̀mú àgbò tọ́jú ẹ̀ pẹ̀lú odidi atare kan. Ọ̀gbọ́ pẹ̀lú odidi atare kan. A jò. Ẹ bá ti jó tán, ẹ pò ó lọ́ṣẹ. A fi díẹ̀ sínú ìpara tó bá wù wá. Ẹ gbọ́, a sì sin ní gbẹ́rẹ́ yípo ọrùn ọwọ́ iyekíye tàbí ẹ̀yìn ọwọ́ báyìí iyekíye kásìn, iyekíye kásìn. Ẹ fi ra, ẹ jẹ́jẹ́ ọ jáde, ẹ fi ra tí ó wọ̀ dáadáa. Níjọ́ tẹ ẹ bá sí gbẹ́rẹ́ yìí, ẹ ní wẹ̀ lọ́jọ́ yẹn. Ó fi ń da kọjá pé kéèyàn kọ́kọ́ wẹ̀ kó tó sín gbẹ́rẹ́. Ẹ̀yin tẹ́ ẹ máa wẹ̀wẹ̀ alẹ́ bí ẹja, ò ní wẹ̀ lálẹ́, ó dijọ́ kejì kó tó wẹ̀, yóò ti wọra dáadáa. Wọ́n tó bá jẹ́ pé ọlọ́ṣẹ rẹ̀ lọ bá pò mọ́, ọ máa fi fọ ọwọ́ rẹ̀ lóòrèkóòrè. Tá a bá fi fọ ọwọ́ wa nídìí iṣẹ́ wa, a fi wọ́n gbogbo lẹ̀. Ẹ lọ dánṣẹ́ yìí wò. Kí ni mo wí? Mo rántí bàbá mi, ìkòkò rẹ̀ ńlá ní ìṣekalé. Ẹnìkan bá ti yọ rọra bù díẹ̀ nínú, máa lọ lò báyìí. Wọ́n ní kí èèyàn kó sínú ìgbákọ. Tí ó bá rí ìgbákọ, wọ́n ní kó lọ ra obì kí wọ́n wá fi ewé ta obì fún un. Ṣùgbọ́n gbà bàbá ń fún mi pé wọ́n ní kò síbi ta ìkó sí. Kò pín dandan kó jẹ́ pé a kó sínú ìgbákọ. Kò sì pín dandan pé a kó sínú ewé obì. Wọ́n ní kódà èèyàn lè lẹ̀ mọ́ ẹ̀yìn ilẹ̀kùn tí wọ́n sì lọ síbọ̀. A sì kó kalẹ̀ lẹ̀ lábẹ́ ibùsùn ẹni. Yìí sì wà nínú òkè tàbí kó wà nínú àhá. Ẹ rí báyìí. Wọ́n sì fàdúrà lé lórí fún mi. Àwa náà là á kú sí. Ṣùgbọ́n wọ́n ní tí bàbá làṣẹ, ọmọdé ń ṣoògùn, ó lóun ò ní bàbá, tí bàbá làṣẹ. Àwọn kan là máa kìlé kì bẹ́ẹ̀ ní láyé ìgbà tá a fi ń lùlù. Wọ́n jẹ́ àwọn ará Kòso ní ìdílé náà wà. Tá a bá lùlù wọbẹ̀ lọ́dún náà lọ́hùn. Tá a bá ti fi ojú odò Akérèlé lẹ̀, odò Akérèlé, ọsibítù Akérèlé tí a bá ń lọ Kòso, bá a bá ti fi odò Akérèlé lẹ̀ díẹ̀ gẹ́rẹ́ ìyànà tó yà lápá òsì, a máa yàwọ̀ kọ̀rọ̀ yẹn lọ. Agboolé náà bẹ́ẹ̀ a máa lù wọbẹ̀. Àwọn bàbá wa bá dá lulẹ̀, wọ́n ní tí bàbá làṣẹ,
ọmọdé ìṣògùn Ọlọ́run ò ní bàbá tí bàbá làṣẹ kò ní burúburú kí bàbá ọ̀pọ̀ dọwọ́ ọmọ òun lọ́rùn tí wọ́n bá fún ọ ní nǹkan tí wọ́n bá ti fi àdúrà lé lórí pé yóò rí báyìí o bẹ́ẹ̀ ni ó sì rí. Bàbá ní lọ já ewé kan wá ń jọ kan ewé dágunró wọ́n fẹ́ fi kọ́ mi níṣẹ́ kan ni níbi mo ti wá ń já ewé yìí lọ́wọ́ ọ̀rẹ́ wọn kan tó wá bá mi bá wọn ní ọmọ ń dáre kọ́ yìí mo ní èmi ni kí láàfi dágunró ṣe bàbá ló ní ń já wá wọn ní ọmọ mi àtún lò báyìí àtún lò báyìí àtún lò báyìí tí ó sì papọ̀ mọ́ ohun tí bàbá fi kọ́ èmi mo tún adélé mọ̀ ṣàlàyé fáwọn ní àjàdí ọ̀gọ̀ ọ̀kàrẹ̀ àwọn náà tún á tẹ̀síwájú lórí ẹ̀ fún mi ní wọ́n á lọ bí ìlọ́po 6 tí kálukú kà fún mi tọ́ ọ bá mọ ewé ọgbọ́ má pọ̀ ti mọ̀ tára bí ibà ní àwọn fi rò fọjẹ ní tọ́ bá délẹ̀ ẹ̀bùnmí wọn alómi ata là á fi ṣe okùn tó gùn ta àròpin rẹ̀ pé okùn yìí ṣe wá gùngùn báyìí làwọn àgbàlagbà ń pè ní oògùn ogun ìlú tá a jọ wà tẹ́nìkan ò finú ara wọn oògùn tí ọyọ ẹlòmíì kúrò nínú ìdè ń bẹnu ẹni tó jókòó tí ọkọ sì ní sọ fún inú jìn ẹ lọ lo iṣẹ́ yìí yóò sì bá yín lára mu ìfilẹ̀ torí kẹ́yìn bá lè ní kọ́sítọ́mà wọn Ọlọ́run ṣàánú wa àmọ́ bọ́ bá bẹ̀mí ń ṣe ń bọ̀ ṣe ìlókò méjì tí ń ro àbá yín ṣe kò ṣe iṣẹ́ tẹ ẹbẹ̀ wá tá a ní bá yín ṣe àwọn iṣẹ́ kà agbọmọlàlà wa àwọn ìjáwé ẹ̀jẹ̀ lágbájá ẹ̀ bá ń pa ẹ̀ bá ń yà á ń wèrè má gbé déwájú èmi o oògùn àfọ̀ṣẹ oògùn àdá má gbé déwájú mi oògùn owó má gbé lọ́ọ́ tẹ pámọ́ṣẹ́ iṣẹ́ tó kọ́ ìwé tó kà ọjà tó ń ta oògùn owó rẹ nìyẹn ìwọ ni kò béèrè lọ́wọ́ orí. Bàbá olórin kan ní Kwara bàbá Jáyégbadé ẹ̀ pé kí ló wí ó ní ohun gbogbo lọ́wọ́ orí àyànmọ́ ní kádàrá ohun gbogbo lọ́wọ́ orí. Ìlú èbó tẹ́nìkan lọ tó kọ́lá wálé bí wọ́n bá lọ wọ́n lè dìpọ́tù ọ̀tá rẹ̀ tàbí kọ́ má rí nǹkan kọ́ má rọ̀ ká fíìmù kan lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tí yín ò ní rí bẹ́ẹ̀ o ẹni ọ̀rọ̀ rẹ̀ wá kù díẹ̀ káàtó Ọlọ́run yóò bá yín gbọ́ bẹ́ẹ̀ fúnra Ọlọ́run yóò mójútó yín agbára Ọlọ́run kì í ṣègbè tèèyàn o ẹlòmíì ló ṣèkà ara rẹ̀ táyé fi mu wọ́n lọ fẹ́ dí ara rẹ̀ ta kò sí ohun tánìkì ó ṣe fún un ẹyọ kankan ni wọ́n ṣe fún ọ lóòótọ́ ohun tó ju 100 kan lọ wọ́n ó ṣe sínú ayé rẹ̀ ẹnìkan ò lè ṣe nǹkan ẹyọ kankan ni wọ́n fẹ́ ṣe lára rẹ̀ wọ́n fẹ́ kórí burúkú bọ wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ wọ́n fẹ́ sọ ọ́ dẹni ẹ̀yìn wọ́n fẹ́ kọ́ àbá kan náà wọ́n fẹ́ kọ́ máa tọrọ jẹ sórí pé ó ti kọjá nǹkan ẹyọ kan à ń béèrè nǹkan ẹyọ kan kò sí nǹkan ẹyọ kan tí wọ́n ṣe fún ọ tẹ́lẹ̀ àníyàn kọjá 100 tí wọ́n ṣe sínú ayé rẹ̀ ẹni sẹnu yín kẹmú bẹ́ẹ̀ lómi bá jẹjà ní 1000 lọ́wọ́ yóò máa dà lóru káàkiri ni àbí wọ́n bá fẹ́ lómi ń gbẹrẹ kẹtọ sáà sí kiri àwa yìí bí àwa tániwọ wọ́n tàǹbà fún wọn ni ayé ò ní tàǹbà fún wa àti máa yé o ayé sì mọ̀ wá ọlọ́mọdé ayé ọ̀fà ayé hàn gbogbo wa orúkọ mi ni Lukman ọmọ ayé dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àwọn èèyàn wádìí ọkọ ẹ̀ wọ́n ní sèse pé bóyá ọkùnrin yìí yọ sáwọ àbíbá kan ẹni tí ọ̀fọ̀jú ayé rẹ̀ ṣeré tí ń wá ọgbọ́n lọ́dọ̀ àwọn àgbàlagbà tí ń jókòó tí wọ́n kiri tí ń kọ́gbọ́n tí ọ̀fàsìkò rẹ̀ ṣòfò bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bí ẹ̀kọ́ mi ti jáde nù wọ́n fojú tí ní ẹ̀dá kan borí yíbò kọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ borí yéègùn kọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ àjàṣe ẹ̀kọ́ ń bẹ Nàìjíríà bó débẹ̀ ọ̀kọ́gbọ́n àjàṣe ti Port Novo ń bẹ ń Kútọ́nù débẹ̀ náà kọ́ kọ́gbọ́n bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ọyà mi lẹ́nu gbà wọ́n sọ fún wa lẹ́ẹ̀bì kan pé ewé ẹ̀gẹ́ wọ́n fi ń ṣe bẹ̀gẹ́ mo ní ewé kílẹ̀ pé wọ́n léwé ẹ̀gẹ́
ìran Yorùbá ò ní èfewé ẹ̀gẹ́ ṣe bẹ̀jẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí bí ẹ bá da òun ó lè wúrẹ́ ni bẹ́ẹ̀ ni ewúrẹ́ ni wọ́n pè mo ṣoògùn ọ̀wọ̀n jẹ́ mo lògùn ọ̀fọ́hùn wọ́n ní kó kíyè sára rẹ̀ tó bá wà ní location tí ọba ìṣẹ̀dá rẹ̀ mu yóò máa takora wọn ni tí orí bá ṣàtakò ẹsẹ̀ ìrìn àjò ayé èèyàn ní báláǹsì bẹ́ẹ̀ náà ni bí ẹsẹ̀ bá ṣàtakò orí ìrìn àjò ayé ń tọ̀hún ní báláǹsì àfi kí méjèèjì ó dọ́gba àjò téèyàn bá ń lọ bí ẹsẹ̀ rẹ̀ bá ti ṣáájú kórìírí ó sì tẹ̀lé ọ níjẹ́ pé àjò san lágbájá gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lájò àjò ó jò fún yẹn ní jò sájò ẹni wọn bá jò sájò ń tọrọ jẹ ni àwọn aráàlú èbó wọn ò sùn o bàbá gbọ́sẹ́ tẹ́lómìn ṣe wọ́n máa bá wọn bẹ lọ́hùn ni ẹ má ní wọn lára nọ́mbà wo lẹ́lẹ̀ wí kan sí mi +234803298 +234803298 ẹgbàá kan sí +2348133155111 +2348133155111 ẹ pè mí dàrẹ́ tẹ́ bá ti pè mí tí Ọlọ́run sí lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ jọ̀ọ́ ọmọ fọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin tí ṣe ẹ̀yin ń bẹ lọ́wọ́ mi ẹ má dákẹ́ ò pè mí o ẹ bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ o ẹ̀yin tẹ́ ẹ bá tètè gbaṣẹ́ ẹ̀yin tí mò ń ké gbàjarè báyìí tí báyìí ti tráfù ó tún dìgbà ń bá dé o ṣé ń gbọ́ mi yé ó dìgbà ń bá dé o ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí ìrìn àjò ayé yín ni àbí lórí iṣẹ́ yín ni owó lẹ́sàn o èmi àti lágbájá ìtàbá fẹ́ra wa ǹjọ́rọ̀ wà ń bẹ́ owó lọ́sàn o owó ọkọ ọ̀tọ̀ owó ìyàwó ọ̀tọ̀ o lè lódù káàdì MTN sórí zeni o kò ní bára wọn mú o kálukọ́ sanwó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò sì jẹ́ nu àyíṣẹ́ kẹtẹ filẹ̀ owó kínní àwọn àrò ẹjọ́ sẹ́yìn mẹ́ta lè lò ìnídọ́lóhùn mo ní private group táwọn èèyàn ti ń béèrè owó lọ́ọ́ sanwó bẹ̀ mo sì láǹfààní àti béèrè iṣẹ́ tó bá wọ̀ má béèrè oògùn owó má béèrè iṣẹ́ jàtìjàtì lọ́wọ́ mi ìnídọ́lóhùn o iṣẹ́ àrẹ̀mọ tí gbogbo ayé ẹni máa lọ ń gbẹdẹmukẹ́ mo ní kẹ́ béèrè lọ́wọ́ mi yọ yẹ wa kò ní yẹ lẹ àdá ìrókò ọmọ bọ àlẹ ìdá ìrókò ọmọ bọ àlẹ pálápàá dẹdẹ bá rò bá rọ sàlẹ ní fàbọ sí kókókó gbogbo ẹ̀yin tẹ́ wà lájò ẹni gbé sáájú àwa tá a wà lé náà ní wà bákan náà bí omi adágún ire o ire kàbìtì nílẹ̀ gbogbo wa o.